ikú pọ̀dẹ̀ ó pako ikú pàgbẹ̀ ó pèbè ikú pẹ́ ní àmì pé ó tún pẹ́ ní tí ń pè ní ikú pọ̀dẹ̀ ó pako ikú pàgbẹ̀ ó pèbè ikú pẹ́ ní àmì pé ó tún pẹ́ ní tí ń pè ní. gbogbo ẹni tó bá máa gbé kí wọn ó bá mi ṣèdárò aró ènìyàn tó bá máa lùkù kí wọn ó bá mi ṣèdárò oṣù ẹ̀dá tó bá wà mọ́lékè ńlẹ̀ kí ẹ pé kí wọn ó bá mi ṣèdárò ẹfun ó di gbére ìpàdé tún dojú àlá màmá wa Victoria Morinola ọmọ aró pẹ́ lómi ó dòkúṣù aró níbo ni kò ti bá ọ tí kò fi mú ọ lọ màmá Ìdòwú dágbére fáyé omi jẹ́gbojú ariwo ẹkún gbẹnu tarúgbó tomi dán màmá Samuel kẹrù sí kòtò tán kẹrù tọmọ ń ṣèdárò gbogbo ọmọ àní gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ pátá ni wọ́n ń ṣèdárò ẹni ire tó lọ wọ́n ní kú Bọ́lá jẹ́ màmá ire tẹ́rí gbaṣọ àṣàlálùú àìkà ó gbẹ́nu ire jù sí kòtò ṣe àwáyé màkú kan ò sí ń ló mú kára akéwì ń ṣèkìlọ̀ orin pé bí a bá ń bẹ láyé dandan ni ká ṣe eré ká tó lọ àní màmá fìdíṣẹ́ àlórí ilẹ̀ ikú àìbàjẹ́ ń ló mú kí takọtabo ń ṣèdárò mo ní kò sẹ́ni tí ò ní kú o bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò torí ikú lòpin ẹ̀dá bó ṣe lè hùn kọ́mọ ẹ̀dá ó pẹ́ láyé tó ọjọ́ kan ikú amúni lọ ọjọ́ Monday ni màmá kú 17th of July 2023 òun lòpó sọ́mọ yẹ̀ lulẹ̀ ní Morinola rọ̀rùn alákejì ọmọ aró pẹ́ lómi ó dòkúṣù aró bí o bá délé kí o kílé olùkìdì bí pẹ́ lómi ó dé fi ìbọn Bámidélé ọmọ arúlógún ọmọ Ògúnmọ̀ṣẹ́ mọ̀jà àṣẹrẹ̀ ọmọ alógun lábùdó ọmọ fínáfínàfíná èyí tí ń bẹ lágbẹ̀dẹ Ògún ọmọ òwú dánilé ọmọ àwòrìn tún nírọ àlódì gbére ọmọ gbọ̀ngàn alùfú gbọ̀ngàn àbẹ̀mú ọmọ gbọ̀ngàn alùfó òòṣà aráàlú Ògún Bámidélé ọmọ apẹ́lógún láì mẹ́rú wálé máa sinmi láyé olùgbàlà ìpàdé tún lọ́jọ́ àgbéyìnde. ikú ìbá máa gbóògùn ni babaláwo ìbá ti kú àwọn oníṣègùn wọn ìbá pẹ́kànrin kése tàbí bí wọ́n bá ń fowó ra kú olówó ayé ìbá rọ́gbọ́n dá àmọ́ àdìtú ni ikú ojoojúmọ́ òun nílẹ̀ ń jẹ̀nìyàn lọ́jọ́ tí màmá Olúṣẹ́gun Réwàlẹ̀ àṣà ojú ń ro gbogbo ẹbí ọmọdé ń sunkún àgbà ń sunkún kálukú ń kígbe àìmọye sọ́ọ̀rì lọ́jọ́ tí màmá kú ikú ọ̀hún ti wá dọ̀gá mọ́ kó wá lọ́wọ́ olówó á kú tálíkà rọ̀rùn alákejì àmọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀dá kò ní kú ìgbà tí a bá lọ tán ó ń padà bọ̀ wá dìtàn nígbà tí màmá ń bẹ láyé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo wọn ni wọ́n ń kó mọ́ra tètè bọ̀lìkọ́ ìfẹ́ ni wọ́n fi ń gbé màmá dára wọ́n sì tún fẹ̀tọ́ ló gbà ọba aláwòrán bí bó bá mi dẹlẹ̀ fẹ́nìyàn eré gbogbo ohun tí kálukú ń sọ kí màmá ó tó kú ni mo kúkú ń gbọ́ ẹni àkọ́lé ni màmá kẹ́nikẹ́ni ó má sọ̀sọ̀ kú sọ ẹ wo gbẹ̀yìn ẹni ré kò sí lè jọ tòṣìkà láyé àmọ́ ṣá àwọn ọmọ ènìyàn a kì í fẹ́ gba kádàrá bọ̀rọ̀ ènìyàn kan ò sì lè ṣènìyàn lọ́ṣẹ́ tí kádàrá ò bá fààyè gbà á ẹni orí bá ń fọ́ nínú kádàrá ni ẹ jẹ́ ká máa fẹ̀mí ìmoore hàn sáwọn òbí wa ní gbogbo ìgbà tí wọ́n bá ń bẹ láyé torí bí kò bá sí tìṣu kí la fẹ́ pè níyàn lọ́jọ́ tí wọ́n bí wa ìyá ń bẹ lágbèdè méjì ayé òun ọ̀run ni àbí òkú tó ti kú tó tún lè mọ ohun tára ayé ń ṣe ni ènìyàn tó ti kú kò sì lè fún ààrẹ mọ́kèlè rẹ̀ kẹ́ ìgbà òbí bá ń bẹ láyé òun lòbí ń jèrè ikú tó pa bàbá wa Àìsáyà Afọlábí Àlàó òun ló tún wá mú màmá lọ àmọ́ ká dúpẹ́ toró níwájú òkẹyìn ẹlẹ́yìn òsì síwájú ó kúkú ti di dandan tọmọ ẹ̀dá bá ti lò ìgbésí ayé tán a ní láti lo ìgbésí ọ̀run ẹ jẹ́ ká mi àgbélé ayé ṣe rere àjèjì ní gbogbo ẹ̀dá lórílẹ̀ alààyè pátá ẹ jẹ́ ká bára sòtítọ́ ọ̀rọ̀
ìwà òun lèèyàn fi ń dọmọ nílẹ̀ ó dájú ènìyàn tó bá sọ̀wànù ń ló ń kóhun lẹ́nìkan ibi gbogbo sanilé ẹni re àní gbogbo ilẹ̀ ní tàkùrọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà ibi ilé ọ̀hún ilé ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ ẹnu òun ló jẹ́ kárí màmá rere gẹ́gẹ́ bíi tiwa ìwà ìyá Àlàó kọjá ẹni àákọ̀yìn sí òun ló mú kí gbogbo Ìgbẹ́sà màlẹ́ ń ṣèdárò ká tó tún rẹ́rìn ó dìgbò àní ká tó tún rẹ́fọ̀ ó dọ̀dọ̀ ká tó tún rẹ́ni bí ẹni ènìyàn bí ènìyàn ìpàdé tún jọdún àgbéǹde màmá má ti wúrelé ọ̀dájú ni ikú ìkàlàlùmọ́ǹtù ikú pọmọ Àrẹ̀sà ikú pọmọ Arólú ọmọ olúwo ògbóbìnrin mọ̀dẹ́mọ̀dúnlẹ̀ ará Àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ọmọ wọlé òkúko ní yámọ̀dẹ́ lára fìníṣẹ́kọ ní bára Àrẹ̀sà nínú ọmọ ilé àwọn ògbáhùn ọ̀dẹ̀dẹ̀ àwọn ògbólòjò ọ̀dẹ̀dẹ̀ àrùwé ògbólòjò ó gbòjíṣẹ́ ńlá ó gbòhùn ẹ̀bọra lọ́wọ́ alákọ̀ọ́rí ara aya ọlọ́yẹ aya ṣọyẹ́ tó ṣòru aya ọyẹ́ márò òkúkú ti mọ̀ ọ́rọ̀ jù àní ẹjọ́ rẹ̀ àre ni gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ gbogbo yín pátá ni mo kí ẹ kú ara fẹ́ra kù ẹ sì kú ìdárò ẹni ire tó lọ ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lọ́mọ ajíjẹ kàkà tó mú kọ́ yangan ẹ̀yin lọ́mọ Ògbómọdúgun Ògbómọ̀ṣẹ̀gìṣẹ̀gì ẹ̀yin lọ́mọ Ògbó iṣu tí ń jiyán wọ́n ń nà Ògbómọ̀ṣọ́ lóde kò délé wí ó délé tán ó wá rò fún oògùn Matthew Olúṣẹ́gun Samuel Felicia Ìdòwú màmá yín ti kú bàbá yín ti lọ kẹ́ ẹ wá ṣera yín lóṣùṣù ọwọ̀ àgbájọwọ́ òun la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ìyẹn ò sì lè gbẹ́rù lórí àní ọwọ́ kòndòrò kan ìyẹn ò lè dá nǹkan kan ṣe bí a bá wá lágbó títí ó di dandan ká kanlé bí a bá wà wọ́n títí ó di dandan ká forí ẹ̀ tì síbì kan bí wọ́n bá wá ń bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì sétí ẹ̀yìn Délé lórúkọ tèmi ń jẹ́ Báńkọ́lé lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi làárẹ Akéwì Ìgbẹ́sà tí wọ́n ń wí akọgun gbogbo ìlú Ìlálì lápapọ̀ ó dìgbà. Ikú pọ̀dẹ̀ ó pàkó ikú pàgbẹ̀ ó pèbè ikú pẹ́ ní àmì pé ó tún pẹ́ ní tí ń pè ní. Ikú pọ̀dẹ̀ ó pàkó ikú pàgbẹ̀ ó pèbè ikú pẹ́ ní